ẹni ọba fi rán bàmí oríkó ló yẹ kó jẹ́ sọ ní ìwọ̀n ìbá má fi wé àtúnyẹ àsọkọ̀lẹ̀ orin lọ́mọ ti dé mo tún kọrin dé akọrin má kọ́ tèṣì ọmọ táyé wí akọrin dé ẹni jẹ̀kọ́ sẹ́yìn ayé lẹ́ni dé èyí tọrọ pé kòtò táwọn ti gbẹ́ fẹ́rin wa Àjànàkú ò máa kú erin mojú kò tún gbà bẹ́ẹ̀ èrò tá a bá já sóko bàbá mi ṣàrójú ayé o ṣàrójú ayé àdínlọ́bù mi ṣàrójú ayé o táwọn tún lérò palẹ̀gbẹ́ náà tún bá mi lọ́rọ̀ tá màmá ní wípé bàbá gòkè Ọlọ́run ló ń kó wa yọ ibi ayé lẹ́ni dé tọrọ pé kòtò táwọn ti gbẹ́ fẹ́rin wa Àjànàkú ò máa kú erin mojú kò tún gbà bẹ́ẹ̀ èrò tá a bá já bí kówókówó nínú tọ́ta gbẹ́tàn lù wọ́n gbèrò kó tán fún wa kàkàkó kẹ̀dẹ̀ tán Ọlọ́run ní kàtàn fàíkà yéri wa ìjà ayélé ní dé tọ́rọ pé kòtò táwọn ti fẹ́ fẹ́rin wa Àjànàkú ò máa kú erin mojú kò tún gbà bẹ́ẹ̀. Bàbá mi yọ̀mú mi kò mi. Àbáyọ̀mí kò. Òǹkè yọ̀mú náà sọ kóró fún kòròdé. Bàmí yọ̀mí kò. Ẹyin lọmọ onígbò má dé. Ọmọ onígbò wọ́wọ́. Ọmọ onígbò kan tájòjì ò gbọ́dọ̀ wọ̀. Bàmí yọ̀mí kò. Ájòjì tó wọ gbòòrò máa padà dé bọ́ra. Ọmọ àná rẹ̀ olówó ṣẹ̀ǹbáyé. Ọmọ aláyọ̀ ọmọ Ìjẹ̀bú ni. Oníkàdàkùn táwọn jẹ́ kí n dàbí onílé yìí torí kékeré wọn Bàmíyọ̀mí kó owó ńláńlá náà fi ṣẹ̀dá wọn àgbàjẹ̀bù sọ́ọ̀dìkì owó ni ìtọ́jẹ̀bù sọ́ọ̀dìkì owó ni ìjẹ̀bù báṣu sílẹ̀ owó ni wọ́n lè ga àdùngórin lọ́wọ́ sọ́ọ̀dìkì àwọn tún gòrìn dò.